ولو عشت 1000 ثم 2000 بعدها فلا بد من يوم تصير إلى القبر. tó bá lò ẹgbẹ̀rún ọdún kan láyé tí wọ́n tún wá bọ́ fẹ́ ẹgbẹ̀rún méjì kún kò sí tàbí ṣùgbọ́n ìpè ọjọ́ kan tó padà filẹ̀ ayé sílẹ̀ ni. àmọ́ ìpè oníkálukú wa kò sẹ́ni tó fẹ́ kú àti ìfẹ́ láti wọ àlìjẹ́nà nígbà tó ti pé kó sì lè rọ ẹnìkankan lọ́rùn láti wọ àlìjẹ́nà láì jẹ́ kó kú. kò sẹ́ni tó rọ̀ lọ́rùn láti wọ àlìjẹ́nà láì kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó wù láti kú nínú wa. àwọn ń sá fún kú ṣùgbọ́n ikú yẹn ọlọ́run ọba ní ọ̀rọ̀ wa dàbí ẹni pé à ń sá lọ bá ní àbá níwájú. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. في يوم يكون سافرين يقعد ينواجه يقعد ينواجه torí pé níta ń sá fún èrò tiwa ni wípé a ti fi sílẹ̀ sẹ́yìn rárá ọlọ́run ní iwájú ẹni ọ̀pàdé yín a wá dá yín padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba rínúróde ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba níbi tí ó ti fún wa nírò nípa níta gbèsè nílé ayé yìí báyìí. kí ni táwọn pè ní ọjọ́ gbẹ̀yìn? ọjọ́ gbẹ̀yìn náà ni ọjọ́ tí ó wà lẹ́yìn ìgbà tí ilé ayé yìí bá tán. ó wá tara àṣírò yìí san kálukú lẹ́sàn-án rẹ̀ àti pé pápá gan ká gbàgbọ́ pé ọjọ́ gbẹ̀yìn yìí ń bọ̀ ruknon min arkanil iman orígun kan ní nínú orígun gbàgbọ́ òdodo. ó lè jẹ́ múmìnì tó bá sáì gbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀yìn ń bọ̀. ó wà nínú hadith ní ìgbà tí malayika jibril alayhi salam tó wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam níbi tó wá ṣe ìbéèrè nípa ẹ̀sìn. ó ní akhbirni anil iman, sọ fún mi nípa imani. ìwà anabi sallallahu alayhi wa sallam kí là ń pè ní imani? anabi ti dá lóhùn ó ní an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. yóò hàn sí ọ nínú nǹkan mẹ́fà eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó fi túmọ̀ al-iman. a rí i pé wal yawmil akhir ọlẹ́lẹ́ karùn-ún kó o ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn pípé ọjọ́ yìí ń bọ̀. ọlọ́wọ́ bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul baqara ayé ẹlẹ́kẹrin. ọlọ́wọ́ bá ní والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n gba ń tà sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n gbàgbọ́ wọ́n sì gba ń tà sọ̀kalẹ̀ ṣáájú wa anabi sallallahu alayhi wa sallam. wọ́n gbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo sí al-Qur'an, wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tó ti síwájú at-Tawrah, al-Injil àti az-Zabur, suhufu Ibrahim àti suhufu Musa. wọ́n ní ìgbàgbọ́ sí àwọn tírà yìí báyìí ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ká gba al-Qur'ani gbọ́ ká sì gba àwọn tírà tó síwájú gbọ́ òun náà ní wípé al-Qur'an agbọ́dọ̀ gbàgbọ́ lápapọ̀ àti lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́. ṣùgbọ́n àwọn tírà tó ti síwájú yẹn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí àwọn òun náà ni ìgbàgbọ́ àpapọ̀ eléyìí tó ti pa àtàǹkókó. ìyẹn ni kíkà gbà wọ́n lọ́wọ́ bá sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ at-Tawrah, ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ al-Injil, ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ az-Zabur, ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ suhufu Ibrahim. ṣùgbọ́n in detail kò sẹ́ni tó bẹ̀ ọ́ ike kan máa sọ pé ó wà nínú Matthew orí báyìí ẹsẹ̀ báyìí, ó wà nínú ìwé àwọn òjíṣẹ́ orí báyìí ẹsẹ̀ báyìí, kò sí ní ta fẹ́ fi ṣe.
eléyìí tó ní láti kà kọ́ ọmọ lẹ́fọ̀ sí wẹ́wẹ́ kọ́ ọmọ gbogbo àṣẹ tó wà nínú ẹ̀ kò sì máa ń tọ́lọ̀ wọn bá là gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ ó náà ní kíni al-Qur'anul Karim. wa bil akhirati hum yuqinun wọ́n sì tún jẹ́ni tó ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama inú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn ọlọ́wọ́n bá tún ní Allahu la ilaha illa hu la yajma'annakum ila yawm al-qiyamati la rayba fihi wa man asdaqu min Allahi haditha gẹ́gẹ́ bó ṣe wà nínú suratu nisa àyà keje ó lé ní ọgọ́rin. nínú àyà yìí ọlọ́wọ́n bá fi ń yé wa ikú wọn Allah òun náà lọ́ba tó ṣe pé kò sí ọba mi kò sí nǹkan mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣoṣo ọlọ́wọ́n bá lòun búra o ikú òun kó yín jọ níjọ́ gbẹ̀ndà kéyàmà kò sí tàbí ṣùgbọ́n nípa pé ọjọ́ yìí ń bọ̀ ta lẹni tọrọ rẹ̀ jódodo tó ju ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lọ kò sí. báwo láti wá gba ọjọ́ gbẹ̀ndà kéyàmà gbọ́ báwo láti ṣe gbàgbọ́ bá ti ṣe gbàgbọ́ òun náà ní ká ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ tó gbópọn ní ìgbàgbọ́ tó ṣe pé iyèméjì kò lè ráyè wọnú ẹ̀ ká ní ìgbàgbọ́ òdodo eléyìí tí tàbí ò lè wọnú ẹ̀ ike ọjọ́ kan ń bọ̀ ọjọ́ yìí òun náà lọ́lọ́wọ́ bá ti fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí òun náà là Nábì Muhammad sallallahu alayhi wa sallam ló fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí ó wà lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọjọ́ yìí ó dé lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọlọ́run ọba ó gbé gbogbo wa dìde lẹ́yìn ikú wa ní ọjọ́ tó ṣe pé yóò ṣe ìṣirò fún wa láti san wá lẹ́san lórí níta àgbélé ayé ṣe. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ike ńgbà tá a bá wá gbàgbọ́ wípé ọjọ́ kan ń bọ̀ tá a ṣe ìṣirò fún wa ike ká jẹ́ ni tó ṣe pé yóò wá ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kí la fi ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kì í ṣe pé pẹ̀lú pé ká kówó jọ kì í sì ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti rí pa àjòyè kì í ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti jẹ́ ni tí ó jẹ́ abẹnugan láwùjọ ọ̀nà wo la gbà láti ṣe ìpalẹ̀mọ́ dejọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọ̀nà tá a máa gbà láti ṣe ìpalẹ̀mọ́ dejọ́ gbẹ̀ndẹ̀ alqiyama òun náà ni bi fi'li ta'at wajtinabil munkarat ká máa ṣe àwọn nǹkan tó lọ́n fi pa wá láṣẹ ká sì jìnnà sí gbogbo ntọ́lọ̀ wọn bá kọ̀ fún wa eléyìí ni bá ti ṣèṣe palẹ̀ mọ́tẹ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. ṣé ẹnìkan wà mọ̀ nípa ọjọ́ tọ́jọ́ yìí ó débi sẹ́nìkan ní déètì rẹ̀ lọ́wọ́ ìjọ wo ni ó dé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ àwọn màláíkà tó súnmọ́ lọ́wọ́ ọmọ nípa rẹ̀ àwọn aránṣẹ́ tó lọ́wọ́ bá rántí gbogbo àgbáńlá yé anabi sallallahu alayhi wa sallam kò má déètì rẹ̀ àwọn anabi yòókù kò sẹ́ni tó má déètì rẹ̀ torí ẹ̀ màláíkà Jibril alayhi salam nínú àdéhìí tá a wí sáájú yẹn ó bi anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn àní sáà ìjọ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ gánà rí anabi ni mal mas'ulu anha bi a'lama min as-sa'il èmi tó bi léèrè nípa rẹ̀ èmi ò mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mọ̀ nípa rẹ̀ èyí tó ga jù nínú àwọn màláíkà Jibril kọ̀mọ́jọ́ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ alayhi salam èyí tó jẹ́ àtọ́wájú fún gbogbo ọmọ anabi Adam anabi Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ nípa ọjọ́ wo ònlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ báwo wá là wá tá a jẹ́ kúrúntù tá a mọ nǹkan kan tá a dára wa mà báwo la ti ti fẹ́ mọ́jọ́ tíjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ kò sẹ́ni tó mọ́jọ́ tí ń bọ̀ torí ẹ̀ láti ìgbàdégbà láti ayédáyé láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa gbọ́ nípa àwọn òpùrọ́ tí wọ́n máa purọ́ sọ yìí pé ìgbà báyìí la yọ parẹ́ ìgbà báyìí la yọ wá sópin kódà rí nínú àwọn òpùrọ́ yìí ẹni tó fi déètì lélẹ̀ tó sọ pé ìjọba oṣù báyìí lọ́dún yìí òun náà nílé ayọ́ parẹ́ ṣùgbọ́n nígbà tí déètì dé
kò sí ní tó ṣe ilé ayé ọ̀parẹ́ wọn á bi léèrè èyí ti rí ẹ sọ pé ilé ayé ọ̀parẹ́ lónìí àrà mi pé yọ ọ̀parẹ́ ó ní bẹ́ẹ̀ ni n tó ṣẹlẹ̀ ní miscalculation la hawla wala quwwata illa billah ìmọ̀ tó ṣe pé ẹnì kan ò mọ̀ nípa rẹ̀ àyàfi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni onìkan ló mọ̀ nípa rẹ̀ eléyà ń bẹ nínú mafatihil ghaib àwọn kọ́kọ́rọ́ ntọ́pamọ́ eléyìí tí ò sí lọ́dọ̀ ẹnìkankan àyàfi ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an alápàlẹ́ ó ní yas'alunaka 'ani s-sa'ah ayyana mursaha qul innama 'ilmuha 'inda rabbi la yujalliha liwaqtiha illa hu thaqulat fi s-samawati wal-ard la ta'tikum illa baghta يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون سورة الأعراف آية 187 قال نوما بيوان النبي محمد صلى الله عليه وسلم ليري نكبا جوغا إني جوغ القيامة مبو داوان لهم كوسو كما أجوغا لنبو ọ̀dọ̀ Ọlọ́run ọba mi nìkan ló wà Ọlọ́run ọba ò sì ní ṣàfihàn rẹ̀ Ọlọ́run ọba ò ní ṣàfihàn rẹ̀ kò ní ṣàfihàn àkókò yìí fẹ́nìkan ó dìgbà tákòókò rẹ̀ bá tó náà lẹ́rìí ìmọ̀ nípa ọjọ́ wo ní ń bọ̀ ó wúwo ọ̀tayọ̀ ntí àwọn sámàmà ó wúwo ọ̀tayọ̀ ntí gbogbo lẹ́dàmà kò ní dé báyìí àfi lójijì o ìgbéǹde àlùkìyámọ̀ ò ní dé báyìí àfi lójijì wọ́n máa bi ọ́ léèrè bí ìgbà tó ṣe pé wọ́n mọ̀ nípa rẹ̀ ọkàn ń gbé pamọ́ ni tí iye wọn eré ànábì sallallahu alayhi wa sallam pé àníṣe ìmọ̀ nípa ọjọ́ òní gbẹ̀ǹdé àlùkìyámọ̀ ń bọ̀ kò sí lọ́dọ̀ ẹnìkankan àfi lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn ń kọ́ wọn ò mọ̀ bẹ́ẹ̀ ìbá ti pín wọn mọ̀ bẹ́ẹ̀ kí ni tó máa prófẹ́sì rọ tó ló ń ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn òpùrọ́ lásán yọ̀wọ́ àmọ́ sọ pé lọ́dún yìí o àwọn ti rí pọ́dún yìí la yọ parẹ́ o àti pọ́dún yìí ayé wà sópin tó bá sì wá sópin yẹn àwọn èèyàn máa gbà wọ́n lọ́sẹ̀sẹ̀ sọ fáwọn yìí irọ́ lásán ẹni tí ọmọjọ́ tí ebi ọ̀pá wọn yàtọ̀ síjọ́ tó ń wọ́yò kò mọjọ́ tí owó wọn yàtọ̀ síjọ́ tó ń wọ́rọ̀wọ́ kò mọjọ́ tí òun wọ àkísà yàtọ̀ sígbà tó ń wọ́ra sọ̀wọ̀ báwo ló ti wá nímà nípa àjọ wò láyé ń bọ̀ wá sópin ayé tó ṣe pé bí bẹ̀rẹ̀ ìwọ mọ̀ nípa àgbà tó bẹ̀rẹ̀ báwo ló ṣe wá fẹ́ mọ̀ nípa àgbà tí ó dópin. torí ẹ̀ eléyìí ni ó wá nínú hadith láti ọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma ó lánàá bí sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaibi khamsun àwọn kọ́kọ́rọ́ tó pamọ́ márùn ni o lẹ́yìn náà lànà bí sallallahu alayhi wa sallam lọ́wọ́ aka ọ̀rọ̀ ọlọ́run ọba tó wà nù suratul Luqman ayat 34 pé inna Allaha indahu ilmu as-sa'a dájúdájú ọlọ́run ọba nìkan ló ní mà nípa ọjọ́ wo ni ìgbéǹde al-qiyamah ń bọ̀. lárúbáwá aróko kan ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah mata as-sa'a ìrẹ́ anabi ìgbà oníjọ́ ìgbéǹde al-qiyamah ń bọ̀ gan-an rí qala Rasulullah sallallahu alayhi wa sallam wayhak inna as-sa'ata atiyatun fama a'dadta laha kí ló sí ọ ìgbéǹde alùkìyàmà ń bọ̀ ṣùgbọ́n kí ni wọ́n ṣe kalẹ̀ díjọ́ gbéǹde alùkìyàmà ó dàbí kẹ́nìkan wá bọ̀ kó níjọ́ wo ló rò pé màá kú ìjọ́ wo gan ló rò pé màá kú wàá kú náà lókè tí bàbá rẹ̀ ọba ti kú bàbá rẹ̀ ti kú tí bàbá rẹ̀ náà bá ti kú bàbá rẹ̀ ńkọ́ àwọn náà ti kú táwọn náà bá ti kú bàbá àwọn ti kú kí ló mú wa lọ ṣebí kú ni táwọn náà sọ pé àwọn òṣèlè ayé mẹ́ni sẹ́mi ńgbà tó lọ́wọ́ bá sọ kó tó lòdì pa àárín wọn ma ìwọ náà tó bá dijọ́ kan kọ́ wàá kúnjọ́ kan náà ni lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada. ọba kan òsì tí ọmọ gbélé ayé láéláé màlẹ́kà kan òsì tí ò ní kú anábì kan òsì tí ọmọ sẹ̀mí láéláé gbogbo apáta náà lákù nígbà tọ́jọ́ kú wa bá pé èyí ti rí tó ń béèrè ìjọ òníjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah ń bọ̀ anabi sallallahu alayhi wa sallam wa sọ fún èyí tó pàtàkì jù kése ká máa béèrè jọ́ òní ń bọ̀
ṣùgbọ́n kí ni ìwọ palẹ̀ ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà iṣẹ́ rẹ̀ ó ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà. Ànábì ní madha a'dadta laha kí ni tó palẹ̀ ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà. arákùnrin yìí ní kìí ṣe pé sọ̀láàtù kan ni mo ṣe tọ́pọ̀ kìí sì ṣe ṣìyàmù kan ni mo ṣe tọ́pọ̀ bí ìbá ṣe wípé mo jẹ́ni tó pèsè ìfẹ́ tí mo ní sọ́lọ̀ ìfẹ́ tí mo ní sànàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni mo pèsè kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. ajẹ́pẹ́ tó bá rí bẹ́ẹ̀ almar'u ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí ni. ìwọ nífẹ̀ẹ́ sọ́lọ̀ onífẹ̀ẹ́ sànàbì sallallahu alayhi wa sallam ọmọ bẹ pẹ̀lú ọlọ́ ọmọ bẹ pẹ̀lú ànàbì sallallahu alayhi wa sallam táni wọ́n nífẹ̀ẹ́ sí tààlà wa nífẹ̀ẹ́ sí ẹni tí a bá nífẹ̀ẹ́ sí lábàárà wa pẹ̀lú ẹ̀ ẹlòmíì Bob Marley ló nífẹ̀ẹ́ sí wàá bára rẹ pẹ̀lú Bob Marley tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ẹlòmíì Michael Jackson ẹ bára yín lápapọ̀ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama sọmọké tiẹ̀ bọ́ọ̀lù ẹni tó pa ṣetán ó ló ń fi ṣe imam níbo la ṣetán ó ti máa síwájú wọn nínú nání ọlọ́run bá kọ́dá kókó sànù wa torí de eléyìí almar'u ma'a man ahabba máa wo ta ló nífẹ̀ẹ́ sí kí ló dé tó fi nífẹ̀ẹ́ sí ìwọ àti ẹlẹ́jọ́ máa bẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. hadithi alimami al-Bukhari àti Muslim ló gbé jáde. ọjọ́ gbẹ̀yìn kò ní dé lójijì bẹ́ẹ̀ àwọn òpònú ti ń dájọ́ sí wọn ò mọ nǹkan kan ni ọjọ́ gbẹ̀yìn kan dé lójijì bá yóò dé lójijì wá bá wa ṣùgbọ́n síwájú rẹ̀ àwọn àmì kan wà tí ó síwájú. táwọn àmì yẹn bá ti dé kò sí ní tá à ń retí má kò sí ní tá à ń retí má jọjọ yẹn. ẹ jẹ́ ká wò ó nínú àwọn àmì nínú tó tá a mọ̀ tó wà lójú ó náà ní pé gbẹ̀ndẹ̀ alqiyama ń jọ tí ó bá dé ọjọ́ jùmọ̀ ní ọjẹ́ ọjọ́ jùmọ̀ ní ọjẹ́ ọjọ́ jùmọ̀ yẹn iná sì lọ́lọ́wọ́ bó ṣe ṣirò ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ àlìjẹ́nà wà àlìjẹ́nà ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ anáná ńkọ́ làwọn náà wọná kọ́lọ́mọṣẹ́ wa lọ́ máa ná. ó wà nínú hadith látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam pé gbogbo ọjọ́ tí ọjọ́ jùmọ̀ bá ti dé láyé yìí gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá dá tọ́jà bẹ̀mí ó ní hílàhílò máa bá kí kọ́mọ́tì ó ní lọ́jọ́ náà kọ́mọ́tì ó ní lọ́jọ́ náà wọ́n á máa sá kíjokíjo kí kọ́mọ́tì ó ní lọ́jọ́ náà àyàfi èèyàn àti àlìjánu nìkan ni ọ̀dààmú. sẹ́wọ̀n kẹ́yìn kí lọ́kàn kò bá jẹ́ jùmọ̀ kò bá jẹ́ asabt kò bá jẹ́ alahad kò sí ètò burú mbẹ́ ṣùgbọ́n àwọn nǹkan míì tọ́lọ̀ ń dáhùn ẹ̀rú máa bá àwọn gbogbo jọ jùmọ̀ kọ́mọ́jẹ́ pò ní lọ́jọ́ tí ọlọ́run ọba pé gbẹ̀ndẹ̀ alqiyama ọjẹ́. ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò nínú àwọn àmì tí ó síwájú gbẹ̀ndẹ̀ alqiyama. àkọ́kọ́ àwọn àmì onáà ní bi'thatu nabi sallallahu alayhi wa sallam ríran tọ́lọ́run rán nabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa. dídé tá nàbí dé àmì kan ní nínú àmì pé gbẹ̀ndẹ̀ alqiyama ti ṣe kínní ó ti dé. torí pé lànàbí gbẹ̀yìn gbà ànàbí tí ò sànàbí mi tí ó wà lẹ́yìn rẹ̀ máa òun náà lẹni tọ́lọ́ fi kágbá gbogbo àwọn ìránṣẹ́ wa kullu shay'in idha ma tamma nuqsanu gbogbo nǹkan láyé tó bá ti di kó pé àdínkù ló kù nígbà táwọn ẹbí gbẹ̀yìn ti dé kò sí tó kù má ti jọ ìgbéǹde al-qiyama lọ. ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí imaamu al-Bukhari àti Muslim tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa sallam ana was-sa'atu kahatayn ọlọ́wọ́n bá rán mi sílé ayé nígbà tẹ́mi àti kìyàmà tààrí báyìí ọ̀nà ọmọ àká rẹ̀ eléyìí tá a máa fi sáfọ̀mọ́ àti ọmọ àká tààrin ọ̀nà méjèèjì láti ṣe àfihàn pé dídí òun yìí o ìgbéǹde àlùkìyàmà ni ó tẹ̀lé kìí ṣe kọ́ na ọmọ àká àfábẹ́là àti ọmọ àká tí ń bẹ lẹ́bàá ọmọdérín àbí ìka àfábẹ́là pẹ̀lú
ṣùgbọ́n tó nà ní ọmọ ká méjèèjì gbígbé tó lọ ń gbé mi dìde ríran tó lọ ń rán mi bí mo ti ṣe rí sí gbèǹde àlùkìyámà tí ń bọ̀ báyìí ni ìyẹn ni pé nǹkan kan ọ̀yà wa ó túmọ̀ sí pé gbèǹde àlùkìyámà ti dé tán eléyìí jẹ́ àmì kan nínú àmì pé gbèǹde àlùkìyámà ti dé jama dídí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àmì nínú hadith Jibril an talida al-amatu rabbataha kí ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ obìnrin tó jẹ́rú kìí sọmọlúwàbí ó wá bí ọmọ yìí wá jọ̀gá fún ìyá rẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ òun náà ní kí àwọn lọ́balọ́ba àwọn ẹni tí wọ́n ní lẹ́rú èyí sì ti mẹ́rú nínú ẹ̀sìn Islam ta ni wọ́n ń pè lẹ́rú ǹjẹ́ àmì ẹni tí wọ́n ń pè lẹ́rú nínú Islam ẹ bá mi dáhùn o ta ni wọ́n ń pè lẹ́rú who is a slave nínú Islam naam rárá o ẹni tí wọ́n mú lójú ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà àsìkò tí wọ́n wá mú lójú ogun yẹn wọ́n mú lójú ogun yẹn wọ́n mú ní ipò pípé òun jẹ́ kèfèrí ẹni tá a mú lójú ogun eléyìí táwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ìgbà táwọn mú onítọ̀hún lójú ogun yẹn a mú ipe kí ló jẹ́ kèfèrí ẹni táwọn mú bẹ́ẹ̀ lójú ogun tóun jẹ́ kèfèrí yẹn bákan márùn ni ìyẹn ni kó tọ́sọ́ lórí àwọn mùsùlùmí kó fi ṣe nǹkan kan nínú nǹkan márùn yìí immal qatl ọtọ́sọ́ lórí àwọn mùsùlùmí kó pa torí pé tọ́ta mùsùlùmí náà bá mú mùsùlùmí lójú ogun kí ni ó fi ṣe àwọn náà pa ni wa imma man àbí kó tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn kó tú wọn sílẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ dà pé ẹnikẹ́ni nínú yín o tí máa ń fẹ́ ká dáhùn sílẹ̀ yóò san iye owó báyìí gbogbo ẹni tó bá ti san tiẹ̀ yóò gba òmìnira rẹ̀ àbí nínú ìràpadà kó lórí àwọn mùsùlùmí ó sọ yìí pé òun ò fi wọn gba pààrọ̀ pẹ̀lú ẹni táwọn kèfèrí náà mú wọ́n fi wọn ṣe pàṣípààrọ̀ ẹlẹ́kẹ̀rin òun náà ní ká fi wọn sílẹ̀ ká má pa wọn ṣùgbọ́n ká sọ wọn dẹrú ká fi wọn sílẹ̀ ká má pa wọn ká sọ wọn dẹrú òní wọn ń pè ní al-istirqaq ẹlẹ́ẹ̀karùn ká má pa wọn ká fi wọn sílẹ̀ ká sì má sọ wọn dẹrú ká fi wọn lẹ̀ lómìnira wọn kí wọ́n máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú bí kí wọ́n máa san al-jizya owó tí ẹni tí kìí ṣe mùsùlùmí ó máa san fún ìjọba Islam kó lè bá àlàǹfààní àti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam. a jẹ́ pé nǹkan kan nínú márùn yẹn ó ní ká sọ wọ́n di kíni ká sọ wọ́n dẹrú ṣùgbọ́n nínú òfin Ọlọ́run ètí mo ṣe yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin nìkan ni yàtọ̀ sí àwọn obìnrin àti àwọn ọmọdé kéèké ní kíá tá a bá ti mú àwọn lójú ogun ní kíá tá a bá ti mú àwọn lójú ogun á sọ wọn dẹrú lẹ́ẹ̀kan náà ni àwọn obìnrin àti àwọn ọmọdé kéékèèké tá a bá ti mú àwọn lójú ogun wọn dẹrú ni irú wọn máa wá pín wọn fáwọn jagunjagun àwọn jagunjagun tó kópa nínú ogun àwọn ló là àwọn obìnrin yẹn kò sí ní tó burú ẹ̀tọ́ ni lábẹ́ òfin Ọlọ́run irú àwọn obìnrin yẹn tó ń bá fún ọlọ́kan nínú wọn kọ́ ọ máa bá wọn lò náà lọ́lọ́run ti ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì àwọn làwọn tó ti kọ́ máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúgun wọn àwọn ẹrú wọn tí wọ́n mú lójú ogun rírí tíyàwó wọn bá rí abẹ́ wọn
rírí táwọn náà bá rábẹ́ ìyàwó wọn rírí tí wọ́n bá rábẹ́ ẹrú wọn rírí tẹ́rú wọn náà bá rábẹ́ wọn kò ní sọ wọn dẹni èébú o kò ní sọ wọn di ẹni èébú. ẹnìkan nínú àwọn olórí ẹnìkan nínú àwọn mùsùlùmí wọn á pín ọ̀kan fún nínú àwọn ẹrúbìnrin ọwọ́ abẹ́ ẹrúbìnrin yìí lò ẹrúbìnrin wa bí ma ṣé ẹrú lọmọ ẹrú ọmọ ajẹ́ ni àbọ̀mọlúàbí nàám ọmọlúàbí báwo ṣebí ìyá rẹ̀ ló bí nítorí pé ọ̀gá rẹ̀ jẹ́ ọmọlúàbí kò rí bẹ́ẹ̀ ń gbogbo ògbà nínú òfin ṣẹ̀ríà gbogbo ọmọ tí obìnrin kan bá bí fawaladuha bimanzilatiha gbogbo ọmọ tí obìnrin kan bá bí ìyá ṣe rí lọ́mọ náà rí tí ìyá bá jẹ́ òmìnira ọmọ náà jẹ́ òmìnira tí ìyá bá jẹ́ ẹrú ọmọ náà jẹ́ ẹrú àyàfi tó bá ṣe pé olówó ẹrú ńlọbẹrú sùn tẹrú fi lóyún bímọ ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹ́rú mọ̀ pé wa ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹ́rú nítorí pé báwo ni ó ṣe jọ máa mi tí ó sì tún jẹ́rú mi at a time torí rẹ̀ ọmọ tẹrú bí fọlówó rẹ̀ ọmọ ni kì í ṣẹrú. ẹlẹ́kejì idha ghurrira bik ọ̀fẹ́ yàwó tó wá fẹ́ wọ́n sọ fún ọkọ ọmọlúwàbí ni ìyàwó tó wá délé ìyàwó tó ń ṣẹlẹ̀ ọkọ ni bàbá kan máa ń pàṣẹ ránṣẹ́ pé báwo ni Fatima ṣe wá máa bá ń fọṣọ pé bí Fatima wá máa ń fọṣọ báwo ìyàwó tèmi máa ní o ní ìyàwó rẹ ní ẹrú tó ní ẹrú yín báwo ọmọlúwàbí ni mo fẹ́ ókè ẹni tó parọ́ fún ọ lọ́ọ́ bá kó bí léèrè lọ́ba padà lọ́ba sórí ntọ́wà ń bẹ̀ ni pé ó ṣàforíjì ni o àbí òye ó foríjì wá ni o tọrọ mọ ẹrú ni lóòótọ́ ẹni tí wọ́n bá parọ́ fún pé ọmọlúàbí lobìnrin tó fẹ́ nígbà tó sì jẹ́ pé pàápàá tiẹ̀ ẹrú ni gbogbo ọmọ tóbìnrin yẹn bá ń bí ńkọ́ ọmọ làwọn ọmọ jẹ rò pé wa tọ nígbà tí obìnrin tó bá wá bímọ fólówó rẹ̀ a ti sọ ikú ọmọ tó bí fólówó rẹ̀ yẹn ọmọ ni kì í ṣe ẹrú ìyá ńkọ́ nítorí bímọ fọ́gà rẹ̀ torí pé òun bímọ fọ́gà rẹ̀ tó ń kó lẹ́rú náà kò kó lẹ́rú ọ̀gá wa kú nígbà tọ́gà kú ọmọ tẹ́rú bí ńgbà wọn pín dúkìá ìyá rẹ̀ ọbọ̀ sínú nǹkan àní rẹ̀ ìyá tó bọ́ sínú nǹkan àní èèyàn ṣé ìyá rẹ̀ ọ̀tọ̀ kò ní lẹ́rú kọ̀tọ́ kéèyàn ó ní ìyá rẹ̀ lẹ́rú ọgbọ́dọ̀ túlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ tí wọ́n bá lọ́mọ rẹ̀ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó túlẹ̀ tó bá ní ìyá rẹ̀ bàbá rẹ̀ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣèké ni ó tù wọ́n sílẹ̀ tonti kóbìnrin tó bímọ fọ́gà rẹ̀ orúkọ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà oníkíni ummul walad yẹn ni kìí ṣe yẹrú ìyá ọmọ ni tọ́gà rẹ̀ bá ti kú ó yẹ kó rómìnira rẹ̀ gbà tọ́gà rẹ̀ bá ti kú ó yẹ kó rómìnira rẹ̀ gbà ok àsìkò tí bàbá ò tí kú tí ìyá ó dòmìnira lẹ́yìn ikú rẹ̀ ọ̀gá rẹ̀ ò tí kú tí ó dòmìnira lẹ́yìn rẹ̀ ọmọ tẹ́rú bí fọ́gà lòun abẹ́rú ọ̀gá ni tó yẹn ni pọ́ ọmọ dàbí ọ̀gá fún ìyá rẹ̀ irú rẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá nàbí sallallahu alaihi wasallam sọ yóò ti ṣẹlẹ̀ torí rẹ̀ wọ́n ń pèlè yìí ní min alamati as-sa'ati as-sughra nínú àwọn àmì kéékèèké ti gbẹ̀ndẹ̀ al-qiyama. bákan náà ìjà táwọn èèyàn jà lórí àpáta gold nínú àmì gbẹ̀ndẹ̀ al-qiyama kéékèèké nù. anabi sallallahu alaihi wasallam ó sọ nínú àdìsí tó gún régé ó ní gbẹ̀ndẹ̀ al-qiyama ò ní dé o títí tí odò Furat ní Iraq tí ó fi sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan ní ojúsàn rẹ̀ ibi tó dùn yẹn ń sàn gbà odò yẹn yóò sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan
àwọn èèyàn ọmọ wa bára wọn jà lórí àti débẹ̀ akramakumullah tó bá ṣe pé bókun ṣe ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí òkun á jẹ́ kìí somi lásán lọ́wọ́ àlòkùn milk ńlọ́wọ́ àlòkùn òkun omi milk ní ń sàn lókun séèyàn ọ̀sẹ̀ kù lẹ́kọ̀ọ́ má nítorí dájú ni wípé bí omi milk yẹn ti pọ̀ tóun bẹ́ẹ̀ làwọn èèyàn bá para wọn tó so nítorí pé gbogbo tó bá ti lè yàtọ̀ sí nǹkan lásán ó máa ń pàkíyèsí àwọn èèyàn ó sì máa mú kí kálukú kó yọwọ́ jà sẹ́nìkejì báwo wá ni tá a bá wá rí àpáta kan lọ́ọ̀kan tá a rí pé àpáta gold ni tó sì ń kọ pé ẹ máa bọ̀ wá mú mi kálukú máa kíkọ́ má dà kó wá kó tiẹ̀ ó dájú pé a ní rí bẹ̀dẹ̀ títí tí gbogbo ó fi kú torí pé oníkálukú ọmọ pé òní débẹ̀ ṣáájú mi èmi náà mọ̀ pé wọn náà òní débẹ̀ ṣáájú mi ọ̀nà lápára wa sí sápàtó ó sinmi jẹ́jẹ́ tiẹ̀ àní débẹ̀ títí tá a fi para wa anabi sallallahu alayhi wa sallam onígbèndé alkiyamu òní dé ṣáájú kótó di pé odò alfurat ní al-Iraq yóò sì payá àdọ̀tí kúrò lójú àpáta gold kan eléyìí tí àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ fayuqtalu min kulli mi'atin tis'atun wa tis'un nínú gbogbo èèyàn ọgọ́rùn wọ́n ṣekú pààyàn mọ́kàndínlọ́gọ́rùn nínú gbogbo 100 wọ́n ṣekú pààyàn 99 wa yaqulu kullu rajulin minhum la'alli akunu ana alladhi anju oníkálukú ọmọ sọ pé bọ́yẹ̀ mi ni màá là tí màá rí mú bọ́yẹ̀ mi ni màá là tí góòlù yóò di tèmi bẹ́ẹ̀ ni wọ́n máa para wọn. Al-Imam Muslim òun ló gbà wá eléyìí ń bẹ nínú àwọn àmì kéékèèké tí gbẹ̀ndé al-qiyama. bákan náà nínú àwọn àmì kéékèèké òun náà lèéfín tó ṣe pé yọ sẹ́yọ tó ṣe pé sísẹ́yọ rẹ̀ òun náà tún jẹ́ àmì kan nínú àwọn àmì pé gbẹ̀ndé al-qiyama ti súnmọ́ ọlọ́ni fartaqib yawma ta'ti as-sama'u bidukhanin mubin ẹ fojú sọ́nà ọjọ́ tí sánmọ̀ ó mú èéfín tó hàn gbangba tí ó mú jáde nínú àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndé al-qiyama òun náà ni zuhurul fitan fìtínà ó yọjú lóríṣiríṣi wal ajaib àwọn nǹkan ìyanu wọ́n ṣẹlẹ̀ lóríṣiríṣi wa su'ul akhlaq àwọn àwa abú àwọn àwa tí ò da wọ́n máa hàn lóríṣiríṣi gẹ́gẹ́ bí hadith ilé tí imaamu ahmed àti àwọn míì gbà wá láti Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó ní wọ́n bi anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè ani sáà ìgbà wo gan ni gbẹ̀ndé alqiyama ń bọ̀ faqal anabi dáhùn yìí pé ilmuha inda rabbi la yujalliha liwaqtiha illa hu ìmọ̀ nípa kókó ìnìgbẹ̀ndé alqiyama ń bọ̀ ọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá mi ló wà ẹnì kò mọ̀gbà tí ó dé àyàfi Ọlọ́run walakin sa ukhbirukum bimashariqiha ẹ jẹ́ kí n sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ẹ jẹ́ kí n máa sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ wa ma yakunu bayna yadayha àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú kí gbẹ̀ndé alqiyamu tó dé anabi sallallahu alayhi wa sallam ó ní inna bayna yadayha fitanan wa harja fitina ó ṣẹlẹ̀ àti harj nǹkan méjèèjì ó ṣẹlẹ̀ síwájú gbẹ̀ndé alqiyamu qalu ya rasulallah alfitnatu qad arafnaha amma tí ń jẹ́ fitina fama alharj kí wàá ní jẹ́ harj tóní ọ̀sẹ̀ síwájú alqatl ìpànìyàn pọ̀ ṣáájú gbẹ̀ndé alqiyama mọ̀rùkọ́ àná rí báyìí ẹ ò bẹ́ẹ̀ ti ṣe ń pànìyàn lọ́tún wọ́n ń pànìyàn lọ́sì àfi bí ẹni ń pa ẹṣin ẹni bí wọ́n ti ṣe ń pànìyàn lókèèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ àkọlọ́ wọn sànù wa
aburú yẹn náà tún wá wọlé wá bá wa lórílẹ̀‐èdè wa ń bì àwọn àjọ mujẹmujẹ àwọn àjọ apànìyàn àwọn agbésùmàmí agbádò olóró wọ́n mà tún ti yọjú lórílẹ̀‐èdè tiwa náà ẹ wọ́n fẹ́ẹ́ ṣe ń pààyàn ń pakúpa ó wá dàbí ìgbà tó ṣe pé inú igbó là ń gbé inú ìgbẹ́ la wa níjọba kan tí ó tẹ̀ kéta fún wa wàlà hawla wàlà quwwata illa billah. bákan náà nínú àwọn fìtínà tí ó tún ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ alqiyama òun náà nípa rí àwọn òkúrọ̀ bíi ọgbọ̀n oníkálukú wọn mọ̀ ọ́kọ́ rẹ̀ lánàá bíi ọlọ́run a sì ti mọ̀ pé la nabiyya ba'da nabiyyi muhammadin sallallahu alayhi wa alihi wa sallam ọ̀sán kan tí ó wà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì ti rí nínú àwọn tó kpọrọ pera wọn lánàbì láti rí musailima alkazab musailima òkpọrọ òkpera rẹ̀ lánàbì bẹ́ẹ̀ náà ni nínú wa òun náà ni mirza gulam ahmed alqadiyani ahmed gulam tó náà pera rẹ̀ ní anabi ọlọ́run táwọn kan fi ń pera wọn ní ahmadiyya òun náà kpọrọ pera rẹ̀ lánàbì ọlọ́run kò wá sẹ́nìkan tó kpọrọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó tu fó kò sẹ́nìkan tó kpọrọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó tu fó alẹ́ nìkan nínú àwọn kpọrọ báyẹn nígbà tó kpọrọ pera rẹ̀ lánàbì ọlọ́run tí wọ́n mú àwọn oníkìlẹ̀ rí rẹ̀ ó ní àdìsí wo gan lẹ kà tẹ̀bi sọ pé ànàbì sọ pé kò sí ànàbì lẹ́yìn ọ̀ma wọ́n lànàbì sọ pé la nabiyya ba'di la nabiyya ba'di láyé nàáfíyẹtún liljins nàáfíyẹtún liljins gẹ́gẹ́ bá sọ pé la ilaha illallah gẹ́gẹ́ bó ti sọ lédè Lárúbá pé la ahada fi dar la ahada fi dar so gbogbo tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n máa ń ṣe bìnnáwó rẹ̀ alẹ́ fẹ́tì wọ́n máa ń ṣe bìnnáwó rẹ̀ alẹ́ fẹ́tì ọwọ́ ni no ó lè sàdíìtì yẹn kà ní bóòlù ṣe ayẹ káka olódò ọwọ́ ara rẹ̀ bóòlù yẹ káwọ́ kà ó ní nítànàbí sọ ni pé la nabiyyun ba'di ẹ wò kakúkà nítànàbí sọ ni pé la nabiyya la nafiyatun lil jins kò sànàbí kan bíi ti wulẹ̀ orí tí ó wà lẹ́yìn òun á sọ pé nítànàbí sọ ni pé la nabiyyun ba'di ike anabi láàó òní ọ̀wà lẹ́yìn ẹ kò ṣe yí wọ́sẹ̀lì yẹn padà ìtumọ̀ yí padà lánàbí yabàdí kò sànàbí kan tí ó wà lẹ́yìn mi rárá òun wá kàńkà kúkà pé lá nàbí yún bàdí ajẹ́ pé lá mubtada nàbí yún khabar pé anabi lá ni ó di lẹ́yìn mi ipò wa ni anabi lá ẹ gbọ́rọ̀ pé anabi kò sí tọ́ ẹ rí i pé ọlọ́wọ́ bá ń tú àṣírí wọn bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed qadiyani tó kúrọ́ pera rẹ̀ lánàbí ọlọ́run àtòun àtàfà sunna kan wọ́n jọ wá kù ẹ̀ kó àwọn àfà sunna àwọn onígbàgbàkúgbà láàyè wọ́n jọ wá kù láàyè rẹ̀ ẹni tó bá wá kù yẹn à ń pè ní Sana'ullahi at-Tasturi Sana'ullahi at-Tasturi ó lè sá ànábì ó lọ ànábì ló ń sẹ́ ó lè sá ànábì tẹ́ ó ní kí tó bá yẹ pé ànábì bá ní ọjà ṣépè fúnra wa ó ní sẹ́ wọ́n sẹ́ ìpè yẹn bí tó bá ṣe pé òpùrọ́ bá ní ọ àbẹ́mi ni wọ́n bá jókòrọ̀ ẹni tó bá jókòrọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́run ọba kó fi àrùn burúkú kó fi pa kọ́mọ pẹ́ kọ́mọ jìnnà kọ́lọ́run ọba fi ká kú lókè pẹ́ àrùn burúkú bíi onígbá méjì kọ́lẹ́rà àbí gbé ọ̀rìn dysentery ìní kọ́lọ́run ọba fi pa ọlọ́run ọba sì sẹ̀sà dysentery fún Mirza Ghulam jẹjẹ mọ̀ pé gbẹ lọ́ọ̀yà kù sẹ́yìn káwọn ti ń tẹ̀lé àwọn òní kàtàn débẹ̀ ojú kan làwọn fi máa ríran anabi sì ti sọ fún àwa sallallahu alayhi wa sallam ó ní gbogbo anabi pátá gbà ibi tó bá kú sí ni wọn ò sì sí o anabi tó wá kú sórí ìgbẹ́ nbọlọ ẹkún ó ti sí inú ìgbẹ́ ni nínú sálángá wàlà hawla wàlà quwwata illa billah nínú àwọn fìtínà
eléyìí tí ó tún wá ṣáájú ìgbéǹde al-qiyama òun náà ní wípé ìmọ̀ ò ní símá o ìmọ̀ kò ní símá nítorí pé wàá nù hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ikú ọlọ́wọ́n bò ní já ìmọ̀ gbà kúrò láàrin wa ní jíjá gbà ṣùgbọ́n ń ṣe ni ọlọ́wọ́n bá máa ká ìmọ̀ kúrò lókè pẹ̀ pẹ̀lú gbígbẹ̀mí àwọn olùmọ̀ títí tí ó fi di pé kò sólùmọ̀ mọ́ àwọn èèyàn mọ̀ wá fún àwọn aláìmọ̀ kan ṣaṣíwájú nínú ẹ̀sìn àwọn tí kọ́kọ́ sọnù tẹ́lẹ̀ náà kí wọ́n á ní tẹ́ni tó sọnù lè bu ẹni tí ò ti sọnù ìṣìnà náà ni sọ̀rọ̀ ìpẹ́rù rẹ ti ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ kì í ṣe gbogbo ẹni tó rówó tó fi ra láwàní tó wé ló ní mà sáhọ́lẹ́lẹ́ láwàní ẹlòmíì òṣùká lásán ni o sáhọ́lẹ́lẹ́ tọ́ba fẹ́ kórìí rẹ̀ ọ̀pá tó sì máa ru ẹrù tó wúwo kí ló fi sórí òṣùká ni àbí ẹ̀kọ́ ni so láwàní ẹlòmíì òṣùká ni ìdílé ilmà ìndà kò ní mà kankan kàlàǹfọ́ọ̀dì torí ẹ̀ ìmọ̀ ó dínkù torí ẹ̀ ló ti jẹ́ pé gbàtí ò bá ti sí mà agídí ọ̀rọ̀ apọ̀ agídí náà máa fi dí ìmọ̀tọ́ yẹ kọ́ wà amadi body without engine jáde kí wọ́n ti sọ̀rọ̀ lórí fún àwọn fẹ́ sórí ibu ni orí ibu báwo ṣé bá ń bí léèrè tó bá gbé gbígbóná lọ fẹ́ wà ó tó bá jẹ́ tutù ọ wà ó ọmọ tá ló ń gan alára ó àbàṣe ẹsẹ̀ dọ́mọ tá bá ó ọmọ tó yà fà torí pé ńgbà tí ọba ti máa ń kọ́ kí ni ó fi di nǹkan kan náà ni ọmọ fi di kò sí mà. bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ òun náà ni kẹsìrẹ́tù zẹlzàl ilẹ̀ ọmọ mi gan mímì ilẹ̀ ọ̀pọ̀ adúpẹ́ fọlọ́wọn bá wa ọ̀daràn pọ̀ nàìjíríà àmọ́ àánú ọlọ́run pọ̀ lórí wa wàláhì tọ́lọ̀ ń bá fẹ́ wo bọ́daràn ti pọ̀ ń bì tó kọ̀dájú kó àṣẹkù sọ̀ṣùgbọ́n lọ ń ṣàánú wa ó bá wa gbórílẹ̀-èdè wa síbi táwọn oní jógráfì tí wọ́n ti ń purọ́ sọ pé kò sí níbi tílẹ̀ tí máa ṣe kínni títí máa mì kọ́lọ̀ wọn bò pé kó mì àdúgbò kọ́lọ̀ ọlọ́run dákun méjì ó mì o torí tó bá mì àkọ́kọ́ àwọn léwọ̀ lágbà àbí alágbà ẹni tí a bá fẹ́ ṣe foundation akọ̀rọ̀ agbẹ́dájú blọ́ọ̀kù ni láwọn orílẹ̀-èdè ibòmíì ní wọ́n bá fẹ́ ṣe foundation wọ́n gbẹ́ tó yàrá kan sínú lẹ̀ wàláhì láti ibẹ̀ wọ́n ti wá máa rọ irin àti concrete tó ti máa rọ́ bọ̀ so ọlọ́run á ṣàánú tiwa ó ṣàánú wa kò pé kílẹ̀ ọmọ àmì so ilẹ̀ ọmọ àmì lọ́pọ̀lọpọ̀ ẹ wúrú àwọn Japan ìyẹn lè wà ní àjàkẹ́ẹ̀dógún yọkàrí pé gbogbo kọ́ọ̀fù gbogbo everything kan dànù bọ̀ ni àwọn èèyàn náà ṣubú bọ̀ kí ló ń ṣẹlẹ̀ jàmáà ilẹ̀ ń mì ní bẹ́ẹ̀ ni ní àwọn China Indonesia America Egypt Iran Pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí lẹ́sìn máa mì nù ọlọ́run bó sàdánwò fún wa rí ọlọ́run mẹ́jọ àrí lẹ́láì nínú nǹkan tí ó pọ̀ nù nígbà tí gbẹ̀ndẹ̀ al-qiyama máa ń súnmọ́ wa yataqarabu az-zaman àkókò ó súnmọ́ gan ẹ bá dọ́dún kẹtẹ bá lálàáfíà ẹ kó ọjọ́ ń bí àná bẹ́ẹ̀ ni ọjọ́ ń bí àná ni torí pé àlùbáríkà ó dínkù nínú ọjọ́ ayé dínkù tí àlùbáríkà bá dínkù nínú ọjọ́ ayé yóò jẹ́ kọ́jọ́ súnmọ́ra wọn nínú àwọn àmì kéékèèké nù nínú fìtínà tí ó ṣẹlẹ̀ òun náà tún ní pé owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi lé ní 1,000 naira táwa gan gbọ́njú rí nàìjíríà yìí olówó gidigidi ni olówó gidigidi ni ṣùgbọ́n lónìí mílíọ̀nù ọ̀jàmọ̀ kankan àbọ̀jàmọ̀ kankan ọba yóò tí ì rírí torí tó ọba rí tó máa mú tọrọ kọ́bọ̀ tọrọ sísì ńjọ́ kan kọ́ ọwọ́ kànsálẹ̀ yọ kànsálẹ̀ agolo ọ̀tánu lónìí kí ni wọ́n ń sọ̀rọ̀ ń parẹ́ trillion wọ́n pe owó mi ẹlòmíì sì ti dákú lọ gbaragada pé láyé táwọn àwọn ọgbọrú ẹrí ẹ bá yẹ ti yín nù owó ti pọ̀ bó ṣe wá pọ̀ tó ń ẹrí pé kò sí àlùbáríkà lára rẹ̀ bó wá pọ̀ nínú àmì ti gbẹ̀ǹdà kíámà ni pé yọ pọ̀ débi pé àwọn èèyàn ní bùkátà rẹ̀ ìyẹn ni pé yọ pọ̀ tayọ ń táwọn èèyàn ń fẹ́ àwọn èèyàn tí ẹ̀ ní wòsàn kan kò dájú pé gbà náà ti dé
àbótidé torí pé ẹ̀yin ní ìsìn téèyàn bá kó 100,000 lọ ọlọ́run ní òjì ó lè rìn désàlẹ̀ yìí lálàáfíà àwọn kan tún máa wọ pé ọkẹ́ ẹsẹ̀ burú ẹ ó dẹ̀ tún bá bẹ̀ yẹn ẹ mẹ́jọ lọ 100,000 péré ni mo rò pé wa àsìkò yẹn owó pọ̀ kò sì ní rẹ́ni wò ó subhanallah bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ ó ní pé yẹn kọjá gbára sàárè ìyẹn ọmọ wa sọ pé ọmọ sí o kí ló dé tí ọjọ́ pé mi mọ wà nù sàárè yìí subhanallah ìgbésí ayé òsùn yóò mọ wò pé ó yẹ ká pé mi mo ti wà nù sàárè ní ìsìn ṣé ẹnìkan sọ̀rọ̀ ẹ gbogbo orí ìta ń sọ ní ìsìn ẹlòmíì pé wáì ẹ̀yin ò rí tọ́pìkì mi mú ni ẹ wá sọ̀rọ̀ kú sáà sọ pé a fẹ́ kú ni àbí ẹ̀kọ́ ni ìtọ́pọ̀lọpọ̀ ọmọ wílù kátó akọ kọjá gbára sáré kátó ẹ̀ pé mi mọ wà nù sáré aláwọn kan wọn wà lẹ Haúsá wọn á ní tó kú bá ti kú wọn máa lọ yá kíni pákó tí wọn máa fi gbókù lọ́dọ̀ àwọn Haúsá ẹnìkan á dámọ̀ràn ètò àwa náà àwọn Yorùbá làwọn àwa náà ó yẹ ká nírú rẹ̀ mọ́sálásí wa téèyàn bá kú ká má ṣẹ̀ṣẹ̀ lọ ọmọ ẹ̀yà mọ́ ẹnìkan nídìí ẹ̀ kí ló dé ọlọ́ àwa kú lẹ́yìn torí tá a bá gbé mọ́sálásí ẹ̀rù ń bà wá kọ́ mẹ́jẹ kó ní ọmọ pè wá lọ́kọ̀ọ̀kan ibi táwọn èèyàn fẹ́ kú dé torí di eléyìí àsìkò tí gbèndé alùkìyàmà bá ń súnmọ́ èèyàn máa wò pé yá laytani makana kí ló ṣe tí ọ̀jẹ̀ pé mi mọ̀ wá nù sàárè yìí gbogbo àwọn tá a sọ yìí alimami Bukhari ló gbé jáde nínú tírà alfitan nínú sahihi rẹ̀ nínú àwọn àmì tó ti wájú gbẹndé alqiyama òun náà ni rírí ilẹ̀ ọ̀ máa rí ìjọba lérò pẹ̀lú rírí ilẹ̀ òun náà ni kébí ẹ̀ ṣe jókòó mi ni ilẹ̀ ọkàn yanu ni tílẹ̀ bá yanu gbogbo tó àlókè yóò sì kó mi kìí ṣe pé lẹ́mí o ilẹ̀ ọ̀ lanu yóò sì gbé gbogbo nǹkan mi gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n sì fi hàn o lè lọ sórí íńtánẹ́ẹ̀tì kó wo ó ṣẹlẹ̀ láwọn àsìkò tí ó jìnnà sísìn láwọn ìlú òyìnbó kan ó dídí àdúgbò lórí tí o sì bí ẹnìkan dáa tó lè wọnú rẹ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ já kó wọn jáde kí ni wọn náà mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ. sọ eléyìí rírí mẹ́ta ni ó wá ṣẹlẹ̀ rírí ńláńlá mẹ́ta ni ó ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nínú àwọn àmì tí ó tún síwájú rẹ̀ ó náà ní pé náà kàn jáde láti ilẹ̀ Yemen yóò máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́ wọn ti kó wa jọ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nínú àmì nù nínú àwọn àmì òun náà ní pé inú àwọn èèyàn ò ní dùn sí pé àwọn ìní ogun a sì rèrè ogun kó inú àwọn èèyàn ò ní dùn sí ma ní ìsìn tá a bá borí ọ̀tá tá a kó dúkìá rẹ̀ ẹ̀ pé inú wa máa dùn lásìkò tí gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bá súnmọ́ tán inú ò ní dùn sí lẹ́yìn ma bákan náà qismatul mirat nínú àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmà súnmọ́ òun náà ní pé téèyàn bá kú wọn ò ní pín ogún rẹ̀ mọ́ àwọn èèyàn pa ànípìn sẹ́wọ̀n kéèyàn ti ń ṣẹlẹ̀ wọ́n là nípìn kí ló dé tẹ̀ nípìn nígbà tí bàbá wa fi sílẹ̀ á wà pín wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá yín nìkan ló ní gbà yẹn ẹ̀yin ọmọ ló ní nìsín wọ́n làwọn ò ní pín sẹ́lẹ̀yìn nínú àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmà súnmọ́ ni nínú àwọn àmì òun náà ní dídé al-Masih ad-Dajjal nínú àwọn àmì ńláńlá nù al-Masih ad-Dajjal òun náà ní òpùrọ́ olójú kan al-Masih ìtumọ̀ tiẹ̀ òní aláìlálùbáríkà yíké ni alálùbáríkà gbólóǹkan lédè Lárúbáwá máa ń túmọ̀ sí nǹkan méjì inú rẹ̀ lélẹ́yìn al-Masih ti Dajjal òní aláìlálùbáríkà al-Masih tànàbí yìí sáni ké ni alálùbáríkà ad-Dajjal dídé rẹ̀ ìbẹ́nu àmì gbégbé al-Qiyamah súnmọ́ o ogójì ọjọ́ péré ìní ọwọ àlò lókè pẹ kò sì síbi tí ò ní dé lókè pẹ yìí àyàfi Madina nìkan ni ò ní rí wọ àti Maka Ọlọ́run ní jẹ́ orí Madina wọ Ọlọ́run ní jẹ́ orí Maka wọ Masih Dajjal ọjọ́ òpùrọ́ tí ó máa pera rẹ̀ ní Ọlọ́run àwọn èèyàn sọ fún pé kí ló fi jọ́ Ọlọ́run
yọ sọ fún sánmà kó rọ̀jò òjò sì rọ̀ yọ sọ fúnlẹ̀ kó mú èso jáde yóò sì mú èso jáde lẹ́ẹ̀kan náà yóò mú yẹn yọ pa yóò sì tún sọ pé kó dìde yóò tún dìde ẹ dákun tíbi tí náà ìbá bá yín láyé ọ̀nà tẹ́ẹ̀fì yege dà àfi kọ́ lọ́wọ́ sànù wa torí ẹ̀ lànà fífi ní ká máa sáàdì ọlọ́run níbi aburú al-Masih ad-Dajjal síbẹ̀ yìí ti máa pé kẹ́tó sálámà ẹ̀ máa sáàdì ọlọ́run níbi nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adabi jahannam wa min adabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-Masih ad-Dajjal tí ìbá ṣe kọ́ ya máa ṣe o kò sànàbí kan látòrí Nuh alayhi salam tóbi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam àfi kó jẹ́ kó ní kálukú wọn ṣe kìlọ̀ fáwọn èèyàn wọn nípa fìtínà al-Masih ad-Dajjal olójú kan ni anabi wa sọ fún wa pé inna rabbakum laysa bi'a'war dájúdájú olúwa ẹlẹ́dàá ti yín kìí sọ olójú kan ṣùgbọ́n Masih ad-Dajjal ńkọ́ olójú kan ni arantẹ́ fi dá a mọ̀ nù wọ́n sì kọ́ sí orí rẹ̀ wọ́n kọ́ sórí rẹ̀ pé káfíìr káfíìrọ̀ káfíìr ẹnìkan ní lè káàfin múmìnì nìkan ní orí ìjọka làwọn fi máa dá a mọ̀ pé ní kánàbí wí náà ni àsìkò àti yọ rẹ̀ ní òtítọ́ tọ́ba yọ fìtínà ní fún gbogbo àgbáńlá yìí al-Masih ad-Dajjal yóò gbọ́ àwọn èèyàn débi pé ẹnìkan jáde sí nínú àwọn èèyàn láti inú al-Madina tànàbì sallallahu alayhi wa sallam yóò pa arákùnrin yìí gbàtó bá pa yóò tún ní kó dìde gbàtó ń ti lóhùn ọgbà kọlọ ni tọrọ ti rí lójú rẹ̀ gbọ́n kọ síbẹ̀ yóò pa yóò tún jí yóò ní tuntun àgbà kọlọ ni mí báyìí yóò ní ìsìn mọ̀tẹ̀sẹ̀ wàá mọ̀ pé wọ́n kọ́ lọ lọ́hùn òpùrọ́ ni ọ́ yóò wá gbìyànjú láti pa ní ìsìnkú ní rí pamọ́ báyìí ẹni tí ó pa al-Masih ad-Dajjal nígbà tó bá dé yìí ọ̀nà là nàbì wa Isa alayhi salam nàbì Isa ni ó pa ad-Dajjal nàbì Isa ni ó pa ad-Dajjal àwọn àdìsí tó sì fẹsẹ̀ rìn lẹ̀ tọ́pọ̀ rẹ̀ gẹ́dẹ́ ó wà lórí eléyìí tí ò ṣe takò ìgbà tí wàá sọ pé ànábì Ìsá ò ní padà dé má tó ọmọ nǹkan kan nípa òfin Ọlọ́run tó sì yẹ kó gbé ẹnu ẹ lọ́kọ́ ọmọ ìyanu àfi lọ́dọ̀ ẹni tí ọ̀bọ yẹ eyín rẹ wò tí eyín bá ń dùn ọ́ tó ń sọ̀sọ̀kúsọ tó ń wíwèé kúwì nígbà tó ráwọn aláìmọ̀kan tó ń parọ́ fún adúrò àwọn hadith tó wá lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó ń sọ nípa eléyìí ẹni tí ọmọ ń tán pè láti jẹba bilé rè pé kó ṣe tàrífù hadith lásán yóò fìdí rẹmi àwọn àni hadith tó kójú ẹyẹ gbogbo ẹ kí ni wọ́n mọ̀ sí ń jáde olódo ọmọ tó yẹ kó wọlé kí ó tó wá sọ̀rọ̀ rẹ̀ dàbà sẹ́yìn ká gbàgbàkúgbà púpọ̀ lẹ́kọ̀ọ́ ń bí oníkálukú náà Sheikhul Islam irọ́ lásán àmọ́ wá wíwí kú ẹ máa sọ̀sọ̀ kú sọ nítorí wọn bá ní bẹ ẹni òsì torí pé ẹ̀yin lajú olùkọ́ tó ti rí nígbà tí wọn bá sọ pé nítorí wọn bẹ òsì olùkọ́ ni ẹ̀ gbàtí wọn bá sọ pé Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé ń bọ̀ òní kò ní í dé bóòlù olùkọ́ tó ti rí ó sì oko lù wọn bá jẹ́ pé gbòòrò náà ló lù tó fi aláìgbọ́n àjẹpọ̀ olùgbòòrò Ànábì Ìsá ń bọ̀ Ànábì ròyìn fún wa dórí ibo ni ó ti sọ ibo ni ó sọ sí báwo ni ó ti máa bọ̀ láti sẹ́mà báwo ni ó ti fi ọwọ́ lé orí ìyẹ́ màláìkà méjì tí ó sì fi sọ̀kalẹ̀ síbi mànára mọ́sálásí ní Damascus tí ó sì sọ̀kalẹ̀ tí wọ́n bá mùsùlùmí kí wọ́n fẹ́ẹ́ ti sọ̀lẹ́ à al-Mahdiyyul Muntazar olóòtìdé Mahdi tí a lò súnà ní òkèlè Mahdi Shia olóòtìdé ńgbà náà wọ́n fẹ́ẹ́ ti sọ̀lá wọn ti rán Ànábì Ìsá wọn ní kó bọ́ síwájú kó ṣe sọ̀lá tó wọn ní láyé àgbọ̀dọ̀ síwájú ṣe sọ̀láàtì níwájú ẹ̀yàn ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam àfi ká tó sẹ́yìn yìí sáà àlálà Ànábì ròyìn fún wa ní àbóòtọ́ abẹ́ ìgbọ́n tí Ibn Mas'ud sọ ni wọ́n lé Ànábì sallallahu alaihi wasallam fún mi nírò wa huwa as-sadiq al-masduq olólódodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo Ànábì sọ́ọ̀dì
oní ọ̀pá ad-Dajjal oní ọ̀pá ad-Dajjal tọ́ lẹ́yìn rẹ̀ Ya'juj àti Ma'juj àwọn tún jáde Ya'juj àti Ma'juj iná àwọn anabi Adam làwọn náà wà o àwọn kúmá òbílẹ̀jẹ́ làwọn jẹ nǹkan bíbàjẹ́ ni gbogbo ẹni tí nǹkan bá rí wọn àti wọn tó bá ṣe jẹ jíjẹ ni ètí ò bá ṣe jẹ bíbàjẹ́ ni omi wọn ò mú tán wọn lè mú omi òkun gbẹ ẹni tí nǹkan bá wọn àti wọn bíbàjẹ́ ni anabi Isa yóò tún ta gírí pé wọ́n bá wọn jà ọlọ́wọ́n sọ pé agbára rẹ̀ ò lè ká wọn so ọlọ́wọ́n bá ní ọ̀ wá pa wọn run yọ pa Yájúj àti Májúj yọ pa wọn run tó bá wá pa wọn run òun wọn wà kún kéèpẹ̀ ọlọ́wọ́n ti sọ fún anabi yá pé wọ àtàwọn èèyàn míì tẹ́ ẹ lọ sá síbi òkè At-Tur ní Sínà ibẹ̀ lọ́lọ́wọ́n ní kí wọ́n sá pamọ́ sí nígbà tó lọ́wọ́ bá ń pa Yájúj àti Májúj run tọ́lọ̀ ń bá wa pa wọ́n run òun wọn wá kún pípẹ́ ọlọ́run wa ra àwọn ẹyẹ yóò wá gbókùn wọn lọ síbi tó wù ọlọ́ ilẹ̀ ọba tún máa padà ọlọ́run wa rọ òjò ńlá òjò yẹn lọ́lọ́run fi fọ́ gbogbo lẹ̀ ma tọ́ eléyìí ń bẹ nínú àwọn àmì tí ó síwájú ìgbéǹde al-qiyama nínú àwọn àmì òun náà ní tulu'u shams min maghribiha òòrùn ọyọ láti ibi títí máa wọ̀ gbogbo aláàmà yìí pé òòrùn ní ìsìn tí ó bá yọ ó máa ń yọ láti east ni tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àti west ńlọrọrùn ó ti yọ ọ àti west ńlọrọrùn ó ti yọ níjọ́ tí òòrùn bá fi lè yọ níbi títí máa wọ̀ ọjọ́ yìí ìmánì ẹni tí ò ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ kò lè ṣe láǹfààní o tó bá pé jọyún lèèyàn gbàgbọ́ pé wọ́n á gbọ́ lọ́wọ́ gbọ́ báyìí kò lè wúlò mà ìyẹn ni kókó tó dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lèèyàn máa ṣe ìmánì ẹni tó bá mú àgbàdo tiẹ̀ lọ́wọ́ dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pé ní gbangba alkiyama lòun ó ti gbìn tòun ṣé yóò wù kò ní wù ẹni tí ò túbá tó ló dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó wọn tó túbá ṣé yóò wúlò kò ní wúlò tẹ̀síkọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé ilẹ̀kùn túbá ọlọ́run ọba ò ní tì títí di ọjọ́ tó ràn ọ́ yọ láti ibi títí máa wọ̀ ọlọ́run ọba ṣàánú wa ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama tó ràn bá yọ yìí àkọ́kọ́ lójoojúmọ́ ọwọ́ àná hadith lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé kóòrùn tó yọ lójoojúmọ́ yóò lọ forí balẹ̀ lábẹ́ àga ọlọ́run ọba wa yóò mọ̀ wá sọ fọlọ́n pé wọ́n ọlọ́run ṣé kí n yọ àbí kí n má yọ lónìí ọlọ́run ọba tó bá sọ fún pé kó yọ yóò máa bi ọlọ́run ọba léèrè ìwọ ọlọ́run ṣé ibi tí mo máa gbà yọ ni kí n ti yọ àbí ibi tí mo máa gbà wọ̀ ọlọ́run ọba níbi tí wọ́n máa gbà yọ náà ni kò ti yọ títí yóò fi dọ́gbìn dàlùkìyàmá tọ́lọ́run wa sọ pé ibi tí wọ́n máa gbà wọ̀ ni kò ti yọ lónìí subhanallah oníjọ́ ìjọ́ gbìn dàlùkìyàmá nínú àwọn àmì ńlá òun náà ní jíjáde ẹranko tí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ báwọn èèyàn gba àwọn àpẹẹrẹ ọlọ́run ọba gbọ́ ẹranko yìí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọn ò ní ìgbàgbọ́ sí àwọn ààyè ọlọ́run ọba wa èwo ní ọ̀kọ́ jáde sí òòrùn ní ọ̀kọ́ yọ níbùwọ̀ rẹ̀ ni àbí ẹranko ní ọ̀kọ́ jáde àwọn olùmọ̀ ìyapa wà láàrin wọn ṣùgbọ́n ètò wà lákọọ́lẹ̀ ni pé tọ́kànnù méjèèjì bá ti dé èkejì náà tẹ̀lé ni tó bá pé òòrùn lọ́kọ́ yọ níbi tó ti wọ̀ ẹranko jáde tó bá pé ẹranko lọ́kọ́ jáde òòrùn yọ yọ gbabi tí ó ti máa ń wọ̀ eléyìí jẹ́ ọjọ́ gbẹ̀ndà kìíyàn ọjọ́ tó ti kó tó bá péjọ náà lọ dá ìmánì tiẹ̀ dúró dà kò ní wúlò tó bá pé ọjọ́ náà lọ fẹ́ túbá kò ní wúlò bẹ́ẹ̀ náà ni oníkálukú wa náà tó bá gbẹjọ pé dàlùkìyàmẹ lẹ ń dúró de káfi túbá kò sáyè rẹ torí pé tó o bá rí rere ṣe láyé nìsí kí ló ṣe ń jọ pé dàlùkìyàmẹ bí ẹnìkan tó ní à gbàdọ́ gbẹjọ pé dàlùkìyàmẹ yóò gùn gan màá tíráì láti jẹ́ pé kẹ́ bá mi fi àgé sínú sàárè mi kẹ́ pọn mi sí so nígbà tọ́jọ́ yẹn bá dé màá sálò àlà kó tó di kí wọ́n ṣe ìṣirò lórí tèmi gbogbo sọ láti tẹ̀ ń ṣe láyé fa màá bẹ̀rẹ̀ sí i tọ́ ń tara rẹ jẹ kò sáyè máa bẹ́ẹ̀ náà ni ẹni tó ní mi ní túbá nígbà tó bá kú dẹ̀dẹ̀ tí màá kú màá túbá inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir bẹ́ẹ̀ ló wà ní Sahih Muslim
ọlọ́run bá máa gba túbá yín lópin ìgbà tẹ́mi ọ̀bá ti dé gògóńgò yín tẹ́mi bá ti dé gògóńgò túbá pọ̀ tawba ni kò wúlò mà ó ti bọ́ torí ẹ ẹni tó gbádùn ló máa ń túbá o ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ ló máa ń kábàámọ̀ o tí kú bá ti dé ní ìsìn alùkìyàmọ̀ kékeré ti bẹ̀rẹ̀ síwájú alùkìyàmọ̀ ńlá dandan ni ká gbà pọ̀pọ̀ àpò dandan òní ká gbàgbọ́ yìí pé áàpù sẹ́rí oògùn mọ́kù gan àmì kọ́ ọmọ kó kù ni kò wá sẹ́nìkan tí wọ́n ríru rẹ̀ ṣe fún tọ́jẹ́ kò sẹ́nìkan tí wọ́n rí oògùn mọ́kù ṣe fún tóògùn jẹ́ á rí i pé kò sí tàbí ṣùgbọ́n kíkẹ́ yẹn ó kú náà ni. ọ̀nbẹ nínú wa ẹni tó lọ́wọ́ bá kọ àkọọ́lẹ̀ pé ẹ̀mí rẹ̀ yóò gùn jọjọ fún bẹ́ẹ̀ mi bá gùn títí wàá kúnjọ kan náà ni. ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé iye ọjọ́ tó lọ́wọ́ bá kọ fún ó kúrú jọjọ wàá kú náà ni. ọ̀ranyàn ni ká gbàgbọ́ yìí pé innal mawta hatmiyyun lazim ikú tẹ̀rí yẹn dandan ni o kò síbú yẹn sí ni ó kú náà ni. gbogbo tó bá jábẹ̀ mí nílé ayé yìí bóyá lẹ́ni ń gbé àbí sámà lọ́wà ènìyàn ni tàbí àlùjọ̀nù tàbí màláíkà tàbí ẹranko tàbí kòkòrò tàbí ẹyẹ